orúkọ Olúwa, fi ọpẹ́ pàtàkì fún orúkọ Olúwa tí ó tún gbé wa pàdé ní wákàtí mìíràn ní wákàtí yìí. Mo gbàdúrà wípé ìbápàdé Ọlọ́run tí a nílò ní gbogbo àwọn agbègbè ayé wa nípa ohùn ọ̀rọ̀ rẹ̀ kí ó mú bá ayé wa lórúkọ ńlá Jésù Kristi. Etí tí a fi ń gbọ́ wa ò ní di, ojú tí a fi ń rí wa bẹ́ẹ̀ ni ò ní fọ́. Ọpẹ́ pàtàkì sí Ọlọ́run àti sí ẹ̀yin ènìyàn Ọlọ́run gbogbo káàkiri gbogbo àgbáyé, ẹ̀yin tí ẹ̀ ń gbọ́rọ̀ náà tọ́rọ̀ náà sí láǹfààní àti ẹ̀yin tí ẹ̀ ń pín. Ọlá yóò mú adélé lórúkọ Jésù Kristi Olúwa wa. Lórí ìgbé ayé ara àti tẹ̀mí òun náà là ń gbé yẹ̀wò. À ń lọ sí apá mi lónìí la fẹ́ gbé yẹ̀wò lórí Ádámù àti Jésù. Àwọn ẹsẹ̀ Bíbélì pọ̀ rẹpẹtẹ tí ó ṣàlàyé nípa Ádámù àti Jésù. Ádámù ni bàbá àkọ́kọ́ tó jẹ́ ìpìlẹ̀ gbogbo ènìyàn, ṣùgbọ́n nígbà Jésù wá, àwọn nǹkan tó jẹ́ àbàwọ́n àbí òdiwọ̀n láyé Ádámù, Jésù wá mú kúrò. Ìpè bí a ti jẹ́ ti Ádámù bẹ́ẹ̀ ni a tún gbọ́dọ̀ jẹ́ ti Jésù náà. Mo fẹ́ ka fún wa nínú ìwé Róòmù orí 5. Mo fẹ́ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12. Róòmù orí 5 láti ẹsẹ̀ 12. Ó ní nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti pa ọ̀dọ̀ ẹnìkan wọ inú ayé àti ikú nípa ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ ni ikú sì kọjá sórí ènìyàn gbogbo láti ọ̀dọ̀ ẹni tí gbogbo ènìyàn ti dẹ́ṣẹ̀. Nítorí kí òfin kí ó tó dé, ẹ̀ṣẹ̀ ti wà lé ayé, ṣùgbọ́n a kò ka ẹ̀ṣẹ̀ sí ni lọ́rùn nígbà tí òfin kò sí. Ṣùgbọ́n ikú jọba láti ìgbà Ádámù wá títí ó fi di ìgbà Mósè, àti lórí àwọn tí kò ṣẹ̀ bí àfarawé ìrékọjá Ádámù, ẹni tí í ṣe àpẹẹrẹ ẹni tí ń bọ̀. Ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ̀bùn ọ̀fẹ́. Nítorí bí nípa ẹ̀ṣẹ̀ ẹnìkan ẹni púpọ̀ kú, mélòó mélòó lé oore ọ̀fẹ́ Ọlọ́run àti ẹ̀bùn nínú oore ọ̀fẹ́ ọkùnrin kan Jésù Kristi di púpọ̀ fún ẹni púpọ̀. Kì í sì ṣe bí nípa ẹnìkan tí ó ṣẹ̀ lé ẹ̀bùn náà, nítorí ìdájọ́ ti pasẹ̀ ẹnìkan wà fún ìdálẹ́bi, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ ti inú ẹ̀ṣẹ̀ púpọ̀ wà fún ìdáláre. Ǹjẹ́ bí nípasẹ̀ ẹ̀ṣẹ̀ ọkùnrin kan ikú jọba nípasẹ̀ ẹnìkan, bẹ́ẹ̀ mélòó mélòó lé àwọn tí ń gba ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú ìyè nípasẹ̀ ẹnìkan Jésù Kristi. Ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ kan ìdájọ́ dé bá gbogbo ènìyàn sí ìdálẹ́bi, bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú nípa ìwà òdodo kan ẹ̀bùn ọ̀fẹ́ dórí gbogbo ènìyàn fún ìdáláre sí ìyè. Nítorí gẹ́gẹ́ bí nípa àìgbọ́ràn ènìyàn kan ènìyàn púpọ̀ di ẹlẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ ni nípa ìgbọ́ràn ẹnìkan a ó sọ ènìyàn púpọ̀ di olódodo. Ẹ̀rí ìgbé ayé àwọn méjì tí ó di ayé wa mú náà lélẹ́yìí. Pé bí a ti bí wa sínú Ádámù tí ó jẹ́ pé gbogbo apáta la gba ara Ádámù kọjá, bẹ́ẹ̀ náà ni a ò gbọ́dọ̀ mọ́ gba ara Ádámù kejì kọjá ti Jésù Kristi. Tí Jésù ń sọ̀rọ̀ nípa agbọ́dọ̀ tó yín bí nìyẹn, John orí 3 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 8. Ìdí nìyẹn tí àkókò àtúnbí àbí ọ̀rọ̀ àtúnbí ó ṣe kókó. A ti bí wa sínú Ádámù, a tún gbọ́dọ̀ tó bí wa sínú Jésù. So ẹni tó yà bá gba ìbí kan kọjá tó pé ní Ádámù nìkan la bí sí, ewu ń bẹ lórí rẹ̀, torí pé ìdálẹ́bi àti ikú àti ìjẹníyà ó wà lórí ẹni bẹ́ẹ̀. A wá tún kà nínú ìwé Kọ́ríńtì kínní orí 15 láti ẹsẹ̀ 45. Bẹ́ẹ̀ ni a kọ pé Ádámù ọkùnrin ìṣáájú alààyè ọkàn lé Ádá, Ádámù ìkẹyìn ẹ̀mí ìsọnídàáyé. Ṣùgbọ́n èyí tí í ṣe ẹlòmíì kọ́ tètè ṣáájú bí kò ṣe èyí tí í ṣe ara ìyára, lẹ́yìn náà èyí tí í ṣe ẹlẹ́mìí. Ọkùnrin ti ṣáájú ẹni erùpẹ̀ wá, ẹni erùpẹ̀. Ọkùnrin kejì Olúwa láti ọ̀run wá ni. Bí ẹni erùpẹ̀ ti rí, irú bẹ́ẹ̀ náà sì ni àwọn tí í ṣe ti erùpẹ̀. Bí ẹni ọ̀run ti rí, irú bẹ́ẹ̀ sì ni àwọn tí í ṣe ti ọ̀run. Bí àwa sì ti ru àwòrán ẹni erùpẹ̀, bẹ́ẹ̀ ni àwa ó sì ru àwòrán ẹni ti ọ̀run. Òní ará, ǹjẹ́ èyí ni mo mọ̀ wípé ara wọn ẹ̀jẹ̀ kò lè jogún ìjọba Ọlọ́run bí ìdìbàjẹ́ kò sì lè jogún àìdìbàjẹ́. Nítorí Bíbélì ń sọ àlàyé fún ambina ni pé
àti ru ara Ádámù tá a fi jẹ́ ni t'Ádámù bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ ru ara ìkejì tí nítorí náà mú wá fún wa. So bí a bá jẹ́ pé inú Ádámù la wà tí a gbé pèsè lọ sínú ìjọba kejì tí ìjọba Jésù á jẹ́ ni tara síbẹ̀ yẹ pé ogún ni nítorí tí ara Ádámù wá sọ́dọ̀ wa àbá bí ìbá sì yàn bí lókù gẹ́gẹ́ bí ọkùnrin níbi ọkùnrin tó bí obìnrin tó já áńgẹ́lì ìgbọ́n bá bí yàn ìwé Róòmù orí mẹ́ta ẹsẹ̀ mẹ́tàlélógún ó ní wùyàn ló ti ṣẹ̀ tí wọ́n ti kùnà ògo Ọlọ́run ìdí ẹ̀ tí gbogbo yẹn fi ṣẹ̀ lórí pé Ádámù la gbà wá a sì gbọ́dọ̀ remain gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ ìdí náà tó jẹ́ pé a gbọ́dọ̀ gba ìbí kejì kọjá tí í ṣe ìbí nípasẹ̀ Jésù kò síjọba tí ò lófin olóyún Ádámù òfin wa tá a máa ń gbìyànjú láti pamọ́ ṣùgbọ́n bá a ti ń gbìyànjú láti pamọ́ tó bẹ́ẹ̀ la tó ń já sínú rẹ̀ ó wá mú ìdálẹ́bi wá ṣùgbọ́n nu Jésù nísìnyí òfin bẹ́nu tiẹ̀ náà Róòmù orí kìíní Róòmù orí mẹ́jọ ẹsẹ̀ kan ẹsẹ̀ kejì ó ní kò sí ìdálẹ́bi mọ́ nísinsìnyí fún àwọn tí ń gbé bẹ́nu Jésù àwọn tí ò rìn nínú òfin ara àbí ò ṣe òfin tẹ̀mí torí òfin ẹ̀mí nínú Jésù Kristi ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ikú àtòfin ẹ̀ṣẹ̀ tó ìyẹn ni pé òfin bẹ́nu Ádámù òfin bẹ́nu Jésù ṣùgbọ́n òfin ti Ádámù ní sípà tí ń gbìyànjú kò sí àlè pa òfin mọ́ nínú ara bá a tó ń gbìyànjú láti pa òfin yẹn mọ́ ẹ̀rí pé bẹ́ẹ̀ là ń já bẹ́ẹ̀ akókò sọ pé kò sẹ́ni tó lè ọmọ kò sẹ́ni tó pé kò sẹ́ni tó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ yàrá tá a bá gbó nínú òfin a bá gbó nínú Ádámù yẹn Ádámù ní ń sọ̀rọ̀ lẹ́nu wa yẹn nínú Ádámù láti ń sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ tá a bá dénú Jésù a mọ̀ pé oore ọ̀fẹ́ ń bẹ àtẹ̀mí tó fi sínú wa láti gbé kọjá òfin ara àwa ní máa sọ̀rọ̀ àti pa òfin mọ́mọ́ oore ọ̀fẹ́ tí ń gbénu wa àtẹ̀mí tí ń gbénu wa àti gbàgbọ́ wa nínú rẹ̀ ni yóò mọ̀ pé ó rọ̀ fún wa láti máa pa òfin mọ́ inú Ádámù àní ìdálẹ́bi inú Jésù àrí ìdáláre a ní pé inú Ádámù change of location ń bẹ ibì kan la bí wa sí ẹ̀dẹ́ inú ayé inú ara lórí ilẹ̀ dẹ́ẹ́dá bá ti dénú Jésù àti yí ipò wa padà tẹ́ bá wo Éfésù orí kìíní ẹsẹ̀ 21 ó sọ nípa gájú gbogbo ìjọba Éfésù orí mẹ́ta ẹsẹ̀ 10 gájú gbogbo agbára lọ Éfésù orí méjì ẹsẹ̀ 6 àwọn sọ fún wa ní ìsìn pé ó ní àti jókòó pẹ̀lú Kristi nínú àwọn ọ̀run Éfésù orí kìíní 21 Éfésù orí mẹ́ta ẹsẹ̀ 10 Éfésù orí méjì ẹsẹ̀ 6 gbogbo àwọn nǹkan sọ nípa àti jókòó pẹ̀lú Kristi nínú àwọn ọ̀run ju agbára ju ìtẹ́ tó gájú gbogbo wọn lọ sẹ́pẹ́ ìyẹn pé tábà ìpẹ́nu Ádámù nìkan láwà a ò ní lè gájú gbogbo àwọn ẹ̀mí wọn yẹn lọ ìdí àtọ́ yẹ pé lónìí lẹ́mí èṣù fi ń jọba lórí àwọn èèyàn làṣetánù fi àtàwọn ẹ̀mí ojú òfurufú ẹ̀mí inú omi ẹ̀mí orí ilẹ̀ náà fi ń tẹ àwọn èèyàn mọ́lẹ̀ bẹ́ẹ̀ inú Jésù lónìí yìí bí a bá fẹ́ pòfin mọ́ kò rọrùn ṣùgbọ́n inú Jésù ó ti sọ gbogbo ẹ̀ di ìrọ̀rùn inú Jésù ajẹnitara inú Ádámù ajẹnitara inú Jésù ajẹnitẹ̀mí inú Ádámù ikú wá inú Jésù àríyè inú Jésù la jẹ́ òmìnira inú Ádámù la jẹ́ ẹrú inú Ádámù ìgún ń bẹ inú Jésù àrí ìbùkún gbà gẹ́gẹ́ bí Éfésù orí kìíní ẹsẹ̀ 3 sọ fún wa tó náà àwọn ìbùkún wọ̀nyí ní ń bẹ fún wa tí a bá wọnú Jésù wa pé a bí wa sínú Ádámù kò tí ì jẹ́ṣẹ̀ yẹn pé bá a ti jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ bá a ti jẹ́ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tá a sì dẹ́ṣẹ̀ rí kò tí ì jẹ́ ìyọnu rárá a ò gbọ́dọ̀ kú bí ẹlẹ́ṣẹ̀ ni gbogbo èèyàn ló ṣẹ̀ wọ́n ti kùnà ògo Ọlọ́run ṣùgbọ́n ẹ̀bùn oore ọ̀fẹ́ ìyè nínú Kristi Jésù yóò sọ wá sọ ara kíkú wa di ìyè tí a bá gbà á gbọ́ ọ̀rọ̀ wo la wá fẹ́ jẹ́ ọ̀nà wo la fẹ́ rìn báyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wo ní ṣe pé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti gbẹnu gbẹnu pé yóò lè gbé borí ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti wò pé àwọn òtí ẹ̀ lé lọ ṣọ́ọ̀ṣì náà àwọn òtí ẹ̀ lé sẹ́lọ́run mọ́ káwọn kúkú máa dẹ́ṣẹ̀ ìṣó ipò rẹ kọ́ yẹn o ipò rẹ jù bẹ́ẹ̀ lọ bí Ọlọ́run bá ṣíwájú tó bá ṣíwá níyè a lè borí rẹ̀ bí Pétérù bá borí rẹ̀ bá pọ̀sípọ̀ bá borí rẹ̀ bí John bá borí rẹ̀ báńdẹ́rù bá borí rẹ̀ àtàwọn akọni ìgbàgbọ́ títún mẹ́nu ayé lónìí náà wọ́n náà lè borí rẹ̀ ó rọrùn láti borí rẹ̀ Jésù tí o ti ṣì wọnú ayé rẹ̀ ẹ̀mọ́ tó ti gbà láàyè ó rọ̀ fẹ́ Jésù tí o ti gbà kó ṣiṣẹ́ nú ẹ̀jẹ̀ rẹ̀ kó ṣiṣẹ́ ayé rẹ̀ ló fi dàbẹ́ pé òun bọ́ ní gbogbo ìgbà Jésù fẹ́ràn rẹ̀ ìwọ́n kó rẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá ò ti fẹ́ràn ẹlẹ́ṣẹ̀ kò wẹ́ kó rí mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ ó fẹ́ kó ti pa iyì kó nínú ikú kó bọ́ sínú iyè Jésù nìkan ló lè fún ni lórí ọ̀fẹ́ bọ́ọ̀lá tó a lè ṣe tẹ́rí ọkàn rẹ bá jẹ́wọ́ jí gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà rẹ gbà á gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà rẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kò kọ̀ sílẹ̀ wà á máa sin Jésù tòótọ́ máa gbọ́rọ̀ ìwà láàyè rẹ̀ máa gbọ́rọ̀ kodoro ọ̀rọ̀ rẹ̀ máa ka Bíbélì rẹ̀ ó rí i pé ìgbà yẹn ó rọrùn Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ bí a bá jẹ́ Ádámù tẹ́lẹ̀ a gbọ́dọ̀ pa ipò wa dà káde ti Jésù títà aládìbò fún ó dá lórí kínlá yàn àìtá láyàn olùkọ́ ràn wá lọ́wọ́ láti fi mú ètò àtàbálà mi wà nínú ẹ̀kọ́ ìgbé ayé ara àti ìgbé ayé ẹ̀mí olùkọ́ ràn wá lọ́wọ́ kí ó máa gbé borí ara kó
kó máa gbé borí èṣù àti ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Ohun wòlíì kan náà Jeremiah lẹ́ ń gbọ́ táàtò fi wá ní wákàtí mi lórí abala ọ̀rọ̀ náà. You are blessed. Amen.